Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. So àwọn ìgbésẹ̀ kan ń bẹ tó yẹ kí wọ́n gbé lórí ọ̀rọ̀ ikú Tope Osoba. Possibility ń bẹ ṣe rí béèyàn bá ti lé èèyàn lẹ́yìn ìyà máa ń jẹ èèyàn o. Ọmọ tí ò ní bàbá dùn fìyà jẹ, tí ò sẹ́ni tó fẹ́ gbìjà èèyàn, tí ò sẹ́ni tó fẹ́ tà èèyàn wò béèyàn jó béèyàn òjò, ìyà ó jẹ èèyàn lájẹgbé. Ṣé wọn ò sin Tope Osoba bẹ́ẹ̀ torí pé kò léèyàn? Sáwọn ibì kan ń bẹ tíjọba ti lè dìde sírú nǹkan báyìí. Àwọn ọ̀jọ̀gbọ́n ń béèrè ta ni ó rìpọ́ọ̀tù ìṣẹ̀lẹ̀ ìfọlọ́pàá. Justice for Tope Osoba àbí ká yọ̀ǹda ẹ̀ káwo pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, ntójú òkú bá rí ní ìsàìkú ló mú wá, pé ká fọ̀ràn mọ́ Ọlọ́run òkú sẹ́bí ẹ̀ láàrin wa. Ṣùgbọ́n iye kan tó yé mi náà ni pé ikú tí ń pojúgbà ẹni òwe ńlá ní pa fún ni. Òkú ń sunkún òkú gbogbo wa, òkú ní rìn káàkiri ìgbọ̀nsẹ̀ ń tọ́mọjọ́ tí ó tẹ̀mí ọ̀bọ̀. Nígbà tí everybody bá rí Tope pé that beautiful woman, ẹ̀mọ iye tó beautiful jù bẹ́ẹ̀ lọ wọ́n ti dára lẹ. Fúnmi Martins ńkọ́, Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́jẹngbé tí èlé ńkọ́, Kọ́lọ̀ Láwùyí, Tọ́ba Ọ̀pálẹ̀yẹ, Bàbá Mèrò ńkọ́, Bàbá Sàlá ńkọ́, Àìsù Pẹ̀pẹ̀, Oyin Adéjọbí, Lúkúlúkú Bàǹtàsì, Ìrètí, Yọ̀mí Ògúnmọ́lá. Mélòó la kà nínú àwọn èèyàn gidi tí wọ́n ti lọ alákejì. Brothers and sisters, bó bá wù ọkọ gbọ́rọ̀ mi á gbàgbé wọn, wọ́n gbàgbé mi àti ẹ náà. Ṣùgbọ́n bó bá kú lọ́jọ́ àìpé, ǹjẹ́ nìkan ó lè jáde pé justice for lágbájá? Bí n bá dákẹ́ wẹ́jẹ́ lọ́la, ǹjẹ́ nìkan ó lè ṣe justice for Àkàndọ̀rọ̀ Awíkòǹkò? Àbí wọ́n gbé ẹjẹ́ ìfilẹ̀ jàre ó ti lọ́ntì ẹ̀ náà nu. Bó bá dọdún kan lẹ́yìn wá nígbà mí ò rí lágbájá. Ṣàgbàkáwò k'Awíkòǹkò sì wà láyé ni. Yóò ti drag kínní, yóò ti sọ̀rọ̀ sí ọlọ́mọdé akúfọ̀tayọ̀. Àwọn ọ̀rẹ́ mi nílùú tọ̀hún làwọn ọ̀pọ̀lọ́ mọ̀. Ọ̀rọ̀ mọ̀ ká níwèrè rẹ̀ ń bẹ láyé ní nísìnyí tí ìbá fojú wa rí. Meanwhile, ńgbò ni mọ́kú ò ní kú. Mọ́kú ọ̀màpò kò máa wo ọ̀ ń bọ́ pa. Mọ́kú ọ̀mọ̀wẹ̀ ọ̀ ń bẹ́ lókun. Ńjọ́ wa ni mọ́kú ò ní kú. Gbogbo ìrìn àjò wa lójoojúmọ́ gbogbo ẹ̀ rìn lọ sẹ́nu kù. Àbí ṣàlẹ́sẹ̀ ká mọ́ gọ̀kadà lójúmọ́, ṣàlẹ́sẹ̀ á mọ̀ wọ mọ́tò, ṣàlẹ́sẹ̀ á mọ̀ wà mọ́tò. Brọ́dà mi, ẹ̀mí adìẹ yìí jẹ̀mí èèyàn lọ. Kò síkú tí ọ̀rọ̀ nù fádìẹ, kò síkú tí ọ̀rọ̀ nù fẹ́yàn náà. Kọ́lọ̀ mọ́jà àfọjọ́ ọlọ́jọ́ lọ. So láì dé ìnà pẹ̀lú torí àkókò wa. Mo wá rí àwọn ọ̀jọ̀gbọ́n kan tí wọ́n gbé àpilẹ̀kọ kan jáde tí wọ́n ní láti kọ́. Èyí tó wà ní ipá tiwa ní láti gbé jáde. Bóyá yóò ṣe é ṣe, bóyá yóò dọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó, bóyá yóò tẹ gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́wọ́, bóyá àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn bóyá yóò lè kàn wọ́n.
bóyá yóò lè ta wọ́n pẹ́, bóyá yóò lè ru wọ́n sókè. pé bọ́ bá tiẹ̀ jẹ́ pé ó kú náà ni ẹja gbìyànjú ẹ̀ débì kan. ta ni ó béèrè autopsy, toxicology, forensic study, forensic investigation? ta ni ó béèrè ẹ̀? gọ́ọ̀mẹ̀ntì ló lè ṣe. at least kàn mú doubt tiwa kúrò, kàn mú doubt tiwa kúrò. because tán bá sin bẹ́ẹ̀ ọrùn àwọn èèyàn kan ò ní mọ́. àfẹ́ mọ̀ ṣé májèlé ló pa lóòótọ́? àwọn kan ní wọ́n tọ́jú ẹ̀, ta ló tọ́jú ẹ̀? wọ́n ní Tọ́pẹ́ sọ fúnra ẹ̀ pé wọ́n dàgbọ̀nsẹ̀ sóun lára. ta ló dà á? wọ́n béèrè lọ́wọ́ bọ̀dá ọkọ, ó ní láyé táyé dayé ọ̀làjú yìí, ó ní ta ló lè ṣerú ẹ̀? ṣé mọ̀ bá wá ṣe sí Tọ́pẹ́ wa lè sọ bí nígbà tí òun tí o ti ṣe pé ó ní gángan. oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń làwọn èèyàn sọ nípa rẹ̀. àkàndọ̀rọ̀ Awíkonko àkọlé ọ̀ ni wọ́n pè ní request for forensic investigation into the death of Tope Osoba. gbogbo abiyamọ ìrànlọ́wọ́ iye ọkàn péré náà lẹ lè ṣe. ẹ bá ń pín program yìí kó délé kó dóko kó dẹ́sẹ̀ kú kó dọ́nà jíjìn. bí ó ṣe gba tèmi, bí ó ṣe gba tèmi, ẹ̀dá ẹ má sì kà mọ́ o. bí ó ṣe gba tèmi, bí ó ṣe gba tèmi láì ṣe pọ̀ mọ́ ọlọ́mọ lẹ́kún. bí ó ṣe gba tèmi láì ṣe síkà èèyàn. bí ó ṣe gba tèmi láì ṣe dọ́mọ ọlọ́mọ lóró. bí ó ṣe gba tèmi láì ṣe dìtẹ̀ èèyàn. bí ó ṣe gba tèmi, bí ó ṣe gba tèmi, ẹ̀dá ẹ má sì kà mọ́ o. bí ó ṣe gba tèmi. ẹni tí ọkàn wá Ọlọ́run níjọ́ kàn wọ́n. lo and behold, ìgbà tá a bá fi wékà láfi san. tó o bá wà ní pòsíṣàn láti ṣe àwọn nǹkan kan, gbìyànjú láti kópa tiẹ̀. n tèmi rò wípé mò ń ṣe nìyẹn. pé ó ké o generation tọ̀dọ̀ mi o, kí n mo lè contribute sí. lóòótọ́ everybody rí nírè wípé ṣe bá Awíkonko ní iṣẹ́ ẹ̀ ló ń ṣe jàre, ń bá Awíkonko ní iṣẹ́ ẹ̀ ló ń ṣe jàre, bí content ní ń wá. kò rí bẹ́ẹ̀ o. àwọn nǹkan kan bẹ tó jẹ́ content, àwọn nǹkan kan bẹ tí ì ṣe content. so request for forensic investigation into the death of Tope Osoba in view of the circumstances surrounding the death of actress Tope Osoba, as narrated by her aunties in their interview with actor Kunle Afod. There appear to be several issues that require independent and thorough investigation before the cause and circumstances of her death can be conclusively established. àwọn nǹkan kan bẹ tó yẹ ká wò, àwọn ìbéèrè kan bẹ tó yẹ ká béèrè, àwọn ìgbésẹ̀ kan bẹ tó yẹ ká gbé. tá a fi gbà pé tó ọlọ́jọ́ ló dé, tá a fi gbà pé tó kádàrá ló kù. So the account raises a number of serious questions, including 1. A medical condition and treatment. What was her exact medical condition after her cancer surgery in 2024? Because ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni máa ń ṣèyàn tí máa ń lọ ṣùgbọ́n tí ò ní lọ tán. tó jẹ́ pé kinní ọ̀nà ni ó padà wá pààyàn, complication ni wọ́n ń pè é. wọ́n á ní complication ẹ̀. nǹkan pè ní surgery. èèyàn lè ṣe kó wà successful kí complication yẹn tó padà pọ̀ ń tọ̀. kí láwàá kà sí complication lédè Yorùbá. gbogbo náà làwọn ìṣẹ̀lẹ̀ àìfọkànsí. tọ́jẹ́ márùn ọ̀hún, tọ́jẹ́ máìsàn ọ̀hún, tó tún padà wá sọ onítọ̀hún wò tí ò dúró gbà tọ́jú mọ́. ìyẹn náà ń pè ní complications. so wá ní what medications was she taking
And were there any complications arising from the surgery, cancer treatment or subsequent treatment? Yes. Ẹ ń ṣiṣẹ́ abẹ. Ó gbọ́dọ̀ wà lọ́ndà medication. Iṣẹ́ abẹ kó tó jiná, tó bá jiná tán kí la máa lò kó tó jiná, tó bá jiná tán kí la máa lò. Tí nkíní yóò fi ní sọ wá wò mọ́. Ṣé gbogbo àwọn nǹkan ẹni Tope Osoba gangan take care fún rẹ̀? Báwo ló ṣe ń tọ́jú ara ẹ̀? Báwo ló ṣe ń tọ́jú ìlera ẹ̀? Àwọn èèyàn wo ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀? Àwọn tó fẹ́ jẹ ni àbáwọn tó fẹ́ràn rẹ̀? Àwọn tó fẹ́ jẹ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ lásán làwọn máa gbà. Àwọn tó fẹ́ tọ́jú ẹ̀ làwọn máa sá sókè sá sódò, ṣùgbọ́n ta ló fẹ́ tọ́jú Tope Osoba? Sọ lọ́mọ ọ̀dọ̀ ni? Bí ó bá lọ́mọ ọ̀dọ̀ kò sẹ́ni tó fẹ́ tọ́jú ẹ̀. Èèyàn tí máa ń tọ́jú èèyàn púpọ̀ jù lọ́pọ̀ ọgbà ìyá, àbúrò, àtẹ̀gbọ́n láwọn àkókò kan. Torí àwọn ẹ̀gbọ́n kan ríra wọn gẹ́gẹ́ bí òbí. Wọ́n ti fira wọn sípò pé ókè àníyá mọ́ àní bàbá mọ́, èmi ni mo ṣẹ́kù ní bàbá fún, èmi mo kù níyà fún. Àwọn ẹ̀gbẹ́ kan bẹ bẹ́ẹ̀, wọn à ní jẹ́ kí nǹkan ṣàbúrò wọn. Ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà àbúrò ní máa ń sábà tẹ̀kẹ̀ ẹ̀gbọ́n. Ara àǹtí mi ò yá, ara bọ̀dá mi ò yá, mo fẹ́ lọ tọ́jú wọn. Mainly ìyá ni máa ń tọ́jú ọmọ. Irrespective bó ti wù káwọn ìyá wa ó dàgbà tó, wọn ò fẹ́ kí nǹkan ṣe wá. Wọ́n ti máa gbọ̀nsẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá. Wọ́n ti máa sáré sókè sáré sódò, wọ́n ti máa yọ ọ́ lójú ní mọ́wò. Bó wà ní báyìí sọ jẹun, jẹ díẹ̀ jẹ díẹ̀. Wọ́n ti bọ́ kó oògùn wá sòló, àgbo wọn bù kalẹ̀ ó yá sáré mú. Wọn ò ní mọ̀ bọ́yọ̀ dàgbà bọ́ dàgbà. Wọn ò ní kí àwùjọ orí ẹ̀ mọ́. Ńlá fi máa ń pa àwọn ìyá ní abiyamọ. Bí ìyá ò bá ti wá sínú ìgbésí ayé ẹ̀dá, a máa ní k-leg. Àìníyá láyé Tope ló ṣokùnfà gbogbo wàhálà tó dé báyìí. Ìyá ni máa ń kọ̀ǹsóòlù ọmọ. Wọ́n bá fẹ́ máa ronú pé màámi iye kìíní kan wáyé lọ́jọ́ orí ìyá ò pé gbẹ́nu sọ́hun. Ni wọ́n ń fọjọ́ orí ìtò ni. Táyé ò ní bímọ Kẹ́hìndé ní sùúrù. Kì í ṣàwọn tí ó tún mọ̀ ọ̀kẹ́, àwọn tí ó tún fi ọ́ sí ẹ̀yẹ ló tún máa fọ̀rọ̀ lọ. Ǹgbẹ́ ọmọ gbọ́dọ̀ ìdìrín lóhùn tí ìlọ́kọ̀ sí kọ́ wá kí n wá fún tọ̀dọ̀ mi ni. So gbogbo àwọn ìbéèrè yẹn là ń gbìyànjú àti béèrè. Bó o ní pòsíṣàn ìlera rẹ̀ àtà ìlera rẹ̀, kí ló fi ń tọ́jú ara rẹ̀? Number 2, her movements and living arrangements. Tope Osoba ò ní living arrangement. Ọmọ ò ló ń bá wí, ọmọ rà ó ṣèdín. Tope ò ló ń bá wí. Ó pàdé boyfriend kínní ó kó lọ ilé ẹ̀, ó pàdé boyfriend kejì ó kó lọ ilé ẹ̀. Mo wá sọ̀rọ̀ kan lánàá, mo wá ń tọrọ astagafro láì. Nkí báwo ni Tope ṣe máa end up pẹ̀lú ẹni tó fẹ́. Later mo tún wá kọ́ fà ọ́ pé kò sẹ́ni téèyàn ò lè fẹ́ o. But lo and behold, standard Tope ó pọ̀ ju ti ẹni tó fẹ́ lọ. Ẹ má bínú o, kọ́kọ́ ìyàwó náà ó sì má bínú. Ejò lọ́wọ́ nú. Ṣèṣe pọ̀rọ̀ mọ̀ ń wọ́kọ́ ni Tope bá dọ̀dọ̀ bàbá Ṣẹ́pàdì. Ntọ́kàn mi sọ nìyẹn o. Bó ló ṣe rìn dé Celestial Church wọn? Ọ̀rọ̀ mọ̀ ń wọ́kọ́ ni. Mo mọ olùṣọ́ kan ń bẹ̀ wọn ni làwọn èèyàn fi máa ń tìyàn sí nǹkan. Mo kọ́kọ́ wá ń wò pé hairdresser tí Tope ń sùn lọ́dọ̀ ẹ̀ ṣé èso gangan ló mú dọ́dọ̀ olùṣọ́, bóyá ń gba tán ibi tán ti jọ ń ṣerun, tán ti jọ ń sọ̀rọ̀. Nìyí ó ti pé mo dẹ̀ mẹ́lùṣọ́ kan o, tẹ́ ẹ̀ bá mind. Àwọn gbóná gan, wọ́n ríran gan. Ìgbà tí nǹkan bá rú èmi náà lójú ọ̀dọ̀ mo máa ń lọ, ọ́n dẹ̀ máa ń tọ́ mi sọ́nà. Ní bàbá olùṣọ́ wà á rí i pé ìràwọ̀ rèé kémi náà ti àbí náà o. Majority ọkùnrin ni ò ní kọ̀yàwó wọn lẹ̀ wọ́n sọ fún ọ páwọn ti lè páwọn ọjọ́ sí. Wọ́n lè má jọ gbélé environment kan náà. Ìwọ náà máa wò pé ọ̀báyàwó ńlé.
So as far as I'm concerned, kò sí living arrangement kankan tó solid fún Tope Osoba. Ìyẹn ló kó bànújẹ́ àtìrẹ̀wẹ̀sì bá. Ńgbà tọ́gà olùṣọ́ sọ wípé kó kúrò láyìíká. Wọ́n ti fojú lé, wọ́n fara lé, wọ́n fẹnu sọkọ̀ lọ. Bọ́bá jòótọ́ òun ló máa bí wọ́n dàgbọ̀nsẹ̀ sí la. Ẹ máa tán bá dàgbọ̀nsẹ̀ sí la ṣe bí yóò gbé báàgì ẹ̀yọ́ mọ́ lọ ni. Bí èmi lẹ ṣe báyìí fún, èmi lẹ ṣe báyìí fún, èmi ọmọ ilé ọlọ́nà, mo lọ́lé wa. Kódà kan sọ wípé àwọn àjẹ́ eléèyàn pààyàn ìjọ náà ní délé wa. So, to the best of my understanding, no standard or solid living arrangement fún Tope Osoba. So, who was responsible for her care after she was discharged from the hospital in 2024? And why was she taken away from the hospital by persons other than her family? Kò ní family. Kò use mọ́ family, kò bá family kankan ṣe. Nbí a bá gbé la ṣe. Ntọ́ bá ti sin òkèlè dẹ́kun ní jọ́bẹ̀, ntọ́ bá ti lébi lọ ní jóúnjẹ. Ntẹ́ èèyàn bá rí lẹ́ environment èèyàn ní family èèyàn moment yẹn. Nbí Yorùbá sọ fún pé ọmọ tó sọ ilé nù sápò yakọ̀. Wọ́n pa mí jẹ, wọ́n ò fẹ́ràn mi, wọ́n ò tọ́ mi ní school. Ntòkó bá Tope Alabi, Tope Alabi bò ó. Kò sí ní tí ó sì Tope Alabi lágbára Ọlọ́run. Yóò dàgbà yóò dògbó. Bí Tope Alabi ọba tí pé 150 kò níbi tí ń lọ lágbára Ọlọ́run. Ntòkó bá Tope Osoba nù. Wọ́n tọ́jú mi, wọ́n rán mi léèwé, ọ̀ràn léèwé o sì jẹ́ ń tọ́ jẹ́. O dúpẹ́ lọ́wọ́ ẹni tí ọ̀ràn léèwé ká náà lọ skul ni o lè mọ́ tí ìrísẹ́ dì sí. O ní ronú kan ṣẹ́ tó ń ṣe ẹlòmíì ò mọ bọ́n ṣe ń dúpẹ́ oore. Wọ́n isolate mi, wọ́n jẹ́ rí program ṣe ń rédíò. Mélòó nú àwọn tó isolate mi ńgbà náà ló lè dúró sẹ́ lálejò dúró sẹ́gbẹ̀ẹ́ ara wa nísìn? Mélòó nú wọn? Ṣé wọ́n á ní dúpẹ́ lọ́wọ́ wọn pé ọpọlọ ni ó jẹ́ kẹ́ fún mi rédíò program mọ́ o? Orí rédíò ni mbà tí ìtakú sí dì sẹ́yìn. Kọ́ yẹ kẹ́dà ó máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó tì í débi re. Ẹ gbọ́ Gbénga Adébóyè ni. Ó ní ẹ máa lé mi yẹ ò lé bá mi, ẹ máa lé mi yẹ ò lé bá mi, kàkà kẹ́rù ókè. Ó ní a ti ṣe ọ́ sí báyìí, ọmọ fún wọn tán yìí a ti ṣe ọ́ sí báyìí. Wẹ́ à ń búlọ̀kù ẹ̀ lẹ́yìn ó tún rewájú, à ń búlọ̀kù ẹ̀ lẹ́yìn ó tún rewájú, à ń búlọ̀kù ẹ̀ níwájú ó ń lọ sẹ́yìn, agilọ́tù ó yọ lósì, agilósì ó gbọ̀tún, agilórí ilẹ̀ ó tún gbojú òfurufú yọ, a ti ṣe ọ́ sí báyìí. Wẹ́ àgbà kádàrá ni, sí pé àgbà kádàrá ni. Ẹ máa lé mi yẹ ò lé bá mi, ẹ máa lé mi yẹ ò lé bá mi, kàkà kẹ́ ronú kẹ́ ṣe research, kàkà kó ronú gbọ́nà dúdú. Àwé ògùn ló ń ṣe ká dìrìn oronú, ó ti gbàgbé ọ̀rọ̀ Aísáyà nù Bíbélì. Ògùn ló ń ṣe ká dẹ̀pẹ̀ oronú, ó ti gbàgbé Dáfídì nù Bíbélì. Òun tọ́lọ́run ò ṣe ẹni tí ó ṣe òsì láyé, agbára òfo náà ń fún ọ. Lówó tó yẹ kó kàn fi buta, lówó tó yẹ kó fìyẹn bùkèlè, lówó tó yẹ kó fìyẹn raṣọ tó kò fọlọ́gùn tó ń porí kálí. Àbínú ẹni sùn nìkan rere, àbínú ẹni sọ ni dèèyàn. Torí ẹni ayé ò bá lè ò lè mọ pé ń sáré ẹni tí ò dé sáré ò lè débi tó ń lọ. Come around, enjoy the music, yé pàrìpà. Come around, enjoy the master joker, king of humor, master of entertainment. Ẹni ayé ọ̀bá lè ò lè mọ̀ pé ń sáré bẹ́ẹ̀ yìí ò sì sáré kò lè débi tí ń lọ. So ká ní Tope ọ̀ sọ lẹ́nu tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Fámílì ìyá ò súnmọ́ wọn, fámílì bàbá ò súnmọ́ wọn, ó wá wà lóko lóńbó. Ó mọ̀ pé èèyàn bí ìgbà téèyàn wà nínú ilé tí ò lórùlé ni, ìyá ọ̀jẹ̀ òjò ọ̀pá òrùn ọ̀pá. Ẹni tí ò léèyàn nìyà ń jẹ. Wọ́n ti mọ̀ pé kò sẹ́ńtọ́ lọ sábà. Ó pàdé boyfriend ó ti sọ fún. Mi ò láìkí fámílì ìyá mi, mi ò láìkí fámílì mọ́mì mi, ṣe mọ́ rí mi láti kékeré wọn tọ́jú mi. Ìwọ ló dàgbà yìí nà ó. Fámílì ìyá, fámílì bàbá, I do tell people. Woman kan mo rí wá ní ẹ mo kọ́ ọmọ kó ń lé because látọjọ́ tí bàbá wọn ti kú àwọn fámìlì bàbá wọn ò pè wá wọn ò ṣe kinní kan. Mo ní madam kò sí fámìlì bàbá kan tí ò ní bùkátà tiẹ̀ tí ò ní lè pa tiẹ̀ tọ́jà yín ní ọmọ pé káàkiri. Ǹjọ́ mélòó lẹ́yìn ti pé fámìlì bàbá ọ̀hún.
bóyá ẹbí ọmọ mẹ́rin fámìlì bàbá tẹ́ fẹ́ kọ́ ọmọ pé bóyá ọmọ méjì ló bí ọmọ wọn bá rẹ̀ bí ó sì bímọ méjì ó ń gbọ́ náà ń sáré káàkiri láti gbọ́ bùkátà lórí àwọn ọmọ ẹ̀ gbogbo wọn ó ṣe bí ìyá nìyí dàbí ìyá mọ́ gbogbo àwọn tó bá promise ẹ má worry kí làwọn ọmọ ẹ̀ wọ́n tọ́ wọn school irọ́ ni o bí wọn ò bá ti ṣe lójú ẹsẹ̀ 90% wọn ò kí ń padà wá mọ́ so ṣebí inú ilé ayé tá a wáyé náà ni my lovely brother má fi kó oró parẹ́ o àwọn ọ̀rẹ́ rẹ ní ọkọ̀ máa dóyàwó rẹ o àwọn tó súnmọ́ dáadáa gan wọn ó dóyàwó ẹ o àwọn tí ó wọnú ilé yín tẹ́nìkan kò ní béèrè pé kí náà ń wá ní ọmọ dóyàwó ẹ wọ́n wá bá kẹ́dùn ni àwọn náà máa fọ́ra láà kó gbórí lé wọn láyà pẹ̀lẹ́ díà pẹ̀lẹ́ ọlọ́run ọ̀bọ̀ owó mọ́ rẹ wọ́n ń dúró kó o fi sopó tán after 41 days bó wàá lọ́rọ̀ àwọn skul àwọn ọmọ ẹ̀ wá ọlọ́run ni mo tiẹ̀ ń bẹ̀ báyìí kó bá mi ṣe mi mọ́ ń bóyá fẹ́ rìn báyìí kọ́ ló ń ṣàánú mi ẹ̀ má wọ́rì àbọ̀ gbé ìwọ béèrè owó skul wọn pé já ríra bó mo rò pé extra di bẹ́ẹ̀ ní dùn já ríra màmá wa ìyá Rainbow ó sọ̀rọ̀ ilẹ̀kùn gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ tán promise ẹ̀ ńgbà tọkọ rẹ̀ kú oko wọn fi ń lọ màmá onímàmá bí ó ṣe rí inú brother so ẹ bá ti sọ lẹ́nu o ti fàpò ìyàkọ́ para reality ni Yorùbá good ẹbí là lọ sábà ara là lọ sápè má bèsè lórí pé ẹbí ò béèrè mi ṣé wọ́n gangan béèrè ẹbí yẹn n sọ fẹ́ fáwọn èèyàn kan mo ní Ọlọ́run ò dá anybody nítorí anybody humanity là ń lò humanity ni conscience let me do good to this person let me do good to this person Ọlọ́run ò dá ẹnìkankan nítorí ẹnìkankan nítorí ọmọ ibi tó worst dé ni Ọlọ́run ò dá ìyá nítorí ọmọ kò dá ọkọ nítorí ìyàwó kò dá ìyàwó nítorí ọkọ humanity làwa kan fi ń gbà wọn nǹkan sójú gẹ́gẹ́ bí ojúṣe wa Ọlọ́run ò dẹ́gbọ́n nítorí àbúrò ẹlòmíì ti rojú ẹ ó ti rojú ẹ̀gbọ́n ẹ̀ fúnṣó ti ro fàjẹ́ ẹlòmíì ti rojú ọ̀nkù ẹ̀ pa ọ̀nkù mi wà l'Amẹ́ríkà ẹ̀gbọ́n mọ́mì mi ẹ̀gbọ́n dádì mi wọn ò béèrè wa wọn ò fún wa lówó mi ní kí wọn mọ́ ọ̀nkù ẹ̀ ti ń bẹ l'Amẹ́ríkà ǹjẹ́ o mọ̀ bóyá ó níwèé ìgbélú ọ̀nkù ẹ̀ ti ń bẹ l'Amẹ́ríkà ǹjẹ́ o mọ̀ bóyá lé onílé ní sùn every blessed day ǹjẹ́ yìí ti béèrè àlàáfíà wọn rí torí pé wọ́n wá ń lo èbó òtúmọ̀ sígbà ilé béèrè àlàáfíà wọn tí fóònù wọn bá rìn owó lẹ fẹ́ béèrè lọ wọn tí mẹ́sẹ̀gì wọn bá dún pọpọpọ mẹ́sẹ̀gì bùkátà yín lẹ gbé lé wọn láyà àwọn ò wá ní reply yín bá táwọn ò tí ì sọ́ọ̀fù tọ̀dọ̀ wọn tán oríṣiríṣi cases bẹ́ẹ̀ bárẹ́lẹ̀ èmi àti brọ́dà mi ò kì í bára wa sọ̀rọ̀ àdè máa jàkú ni ẹnìkan wà ní DM mi mo máa ń wò pé sóyè nǹkan ti kàn sí lọ́pọlọ ni ó sẹ́ndì kìíní kan sí mi bóyá jẹta nǹkan sọ pé láti bí ọdún bíi 10 àbí ọdún 12 n tó ń rí gbà lọ́wọ́ bọ̀ dáhùn ní $5,000 àbí $15,000 mo kọ́ wò pé ṣé máàlù yìí ń sinwin ni mo kọ́ fẹ́ sọ̀rọ̀ burúkú pé ṣé torí ẹni bọ́dẹ̀ ṣe ń ṣiṣẹ́ ni ó lóun ò kí láti ẹjọ́ yìí òun ò kí ń bá a sọ̀rọ̀ wọ́n bá a sọ̀rọ̀ wàhálà lé ayé tí nù nígbà tí ìsọmọ ìyá tèmi so kíní yẹn wà nínú tó affect Tope Osoba now a movement and living arrangement kò sí nǹkan kò wà important kò sí nǹkan kan bẹ́ẹ̀ so ẹni wá sọ pé why was she taken away from the hospital by persons other than her family kò ní family àwọn tí wọ́n lọ gbé kúrò lọ hospital ká kí wọn ká yìn wọn kó foríjì mí o àwọn tí wọ́n lọ gbé kúrò lórí hospital ǹjẹ́ ẹ mọ̀ bí tílé ayé wà no gain no pain no gain then no gain no pain ǹtẹ́ yìí máa sọ ni pé no pain no gain no gain no pain òfin tiẹ̀ sílẹ̀ gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ní bá wọn gbọ́ tiwọn irọ́ o kì í ṣe láyé sìn ẹni tẹ́ ẹ fi tí ń sílẹ̀ gbọ́ tiẹ̀
òun náà ni ó bá ń gbọ́ tọ̀dọ̀ yín in different ways. Gbà fún orílẹ̀ nígbà fún gbàdá lóko. Àwọn tó lọ gbé lọ́spítù ìfẹ́ rẹ̀ kọ́ ni wọ́n ní débẹ̀. Ọlọ́run dáríjì mi o, ẹ má bínú o tẹ́ bá ń gbọ́ mi o, but reality lèmi ó sọ. Ìṣèfẹ́ náà ni wọ́n ní. Ẹnìkan jókòó ti ẹnìkan látàárọ̀ dalẹ́ láì lọ sẹ́nu iṣẹ́ tiẹ̀ láì ní tí ó fẹ́ gbàbọ̀. Àmọ́ bí a bá ti ń tọ́jú ọlọ́kùnrin láti tọ́jú ara ẹni, wọ́n bá dáná oúnjẹ fún Tọ́pẹ́, àwọn náà jẹ́ ń bẹ̀. Bí wọ́n bá ń lọ ilé wọn gbé ẹ bá mú fáwọn ọmọ nílé. Tit for tat bílẹ̀ ayé ṣe rí nù. Kò sí ẹni tó wálé ayé láti wá sìn èèyàn kan lọ́fẹ̀ẹ́. No, it's not done like that. Gbogbo ẹni tí ń gbé lọ́dọ̀ ẹbí, mò ń gbé lọ́dọ̀ àbúrò mọ́ mi, mò ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n, ìrètí la ní lọ́dọ̀ wọn. Bóyá rètí pé parents wa ò lè rán wa ní school, àwọn èèyàn rán wa ní school. Bóyá rètí pé wọn ò fi aṣẹ́nu iṣẹ́, bóyá rètí pé wọn ò dá wa lóko òwò. Ìrètí kan la gbé lọ sọ́dọ̀ wọn. Bàbá ti wá ń lo iye ọdún kan tí gbogbo àwọn ìrètí yóò ti wá sí ìmúṣẹ, àádọ́ta wọn o. Wọ́n kàn rán èèyàn káàkiri ni, wọ́n kàn rán èèyàn kéèyàn lọ́mọ bá wọn mọ́mọ́ skul, wọ́n kàn rán èèyàn kéèyàn wọn bá wọn dáná, èèyàn kàn bá wọn pọnmi lásán ni. Èèyàn sọ̀rọ̀ síta, reality ni. So kò sẹ́ni tó dì mẹ́ tó rò lórí láyé pé òun kàn fẹ́ lọ sin ẹsẹ̀rú níbì kan tàbí láti lọ sin àwọn èèyàn kan just for fun. Ìsídàkọ́ máa ro oúnjẹ jẹ́bi tọ̀ wá. Kọ́ wa lọ gbé lọ́dọ̀ ẹni yẹn kó o ti nígbàgbọ́ pé àṣírí oúnjẹ jíjẹ àti mímu ti bò ń bẹ̀. So now our relationship with shepherd, as a song pa ẹ̀, what was the nature of our relationship with the shepherd? Bó la ṣe fẹ́ mọ̀? She reportedly lived with. Bó la ṣe fẹ́ mọ̀? Torí ngbà tó kú lèmi tó mọ̀ pé ń fẹ́ olùṣọ́ àgùntàn kan. Ngbà tó ń sọ pé ọkọ Tọ́pẹ́ ti sọ̀rọ̀ o, ńlá bẹ̀rẹ̀ sí wò pé àtà lọkọ Tọ́pẹ́ tó sọ̀rọ̀. Ládẹ̀rọ̀ ń tọ̀ náà, fine boy malato, fine boy looking sexy. Ntẹ́mi ò kàn fi gba ti máa yẹn ni pé kò look remorseful. Bí ẹ̀ bá ẹ̀ṣẹ̀ pàdé olólùfẹ́, ìsọ̀rọ̀ sí èèyàn, humanity náà dáa, humanity náà ń pè lọ́mọlúàbí. Ìsọ̀rọ̀ sí èèyàn gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ nínú ìsọ̀rọ̀ sí ẹ̀ pó dùn ọ́. Bó bá jẹ́ mi ló ní. Bó tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ síta ayé fẹ́ rí. Bó o bá tiẹ̀ fẹ́ràn rẹ̀ tó o nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú, ó hà tiẹ̀ o. Acting yẹn làwọ̀ ó rí ń ta. Ìmọ̀lẹ́ ń gbàwẹ̀ lọ́rọ̀ ẹ̀ ó lòun ọ̀dá tọ́ mi. Ta ló fẹ́ sẹ́rí ọ̀nà fún? Bọ́ọ̀ láìkẹ̀ we don't know. Ṣùgbọ́n reaction ẹni ta la fi máa jọ jẹ́ ń tiwa. Bó bá lọ́lọ́run rínú, jẹ́ káwa náà òróde, àwa lára ayé. Ẹnu aráyé lẹ́bọ̀, àwa ni wọ́n ń pè bẹ́ẹ̀. Jẹ́ káwa náà òróde. Àbá tí complain bá ṣe ń complain yìí. Àwa aláwa rí pé ìyá ẹ wo bí màá yẹn ṣe ń ṣe òun gan ni kíní yẹn máa dùn ju ó. Kọ́ lọ́wọ́ fọ̀run kẹta yé Adégbòdù. Ìkejì ẹ̀ fẹ́ di jànàjànà. Ìyàwó ẹ̀ fẹ́ dà kísà. Àwa tá àtàn mọ́ wọn à ń sunkún bí egbére ni. Àìsára lé wọn o, a kàn use mọ́ wọn díẹ̀díẹ̀ náà ni o, ràlẹ̀rálẹ̀. À ń sunkún bí egbére ni, àwa ń bá wọn rolé ayé wọn. Mo kàn sáà ń rò pé báwo ni kẹ́ni ṣe fẹ́ cope, báwo ni kẹ́ni ó ṣe cope, báwo ni kẹ́ni ó ṣe cope. Ẹni tán jọ bí wọn lọ́jọ́ kan náà, tán jọ dàgbà, tán jọ ń wọṣọ kan náà, tán jọ ń jẹun kan náà, tán jọ ń gbélé kan náà, tán jọ ń ṣiṣẹ́ kan náà, tán jọ ń lọ, tán jọ ń bọ̀. Kíkọ́ ọkàn déédéé wá mú kan bẹ́ẹ̀, mo sì ń bá àárò dì sẹ́n. Because ó nìkan ní ọmọ dàrú, kò ní lè máa sọ fún wa gbogbo ìgbà ká má bàa tó rẹ́nu aráyé lẹ́bọ̀, á tún rojọ́ náà. Ẹ ń bá sọ̀yàn pàtàkì nù, lóòótọ́ gbogbo ala máa kú, but still ó gbọ́dọ̀ wọnú egun wa. Èmi ọ̀rá pẹ̀rẹ̀ rẹ̀ nù ìwàsí shepherd ju pé ó fẹ́ vindicate ara ẹ̀ lọ. So gẹ́gẹ́ bí ìbéèrè ẹni àmọ́rú relationship tán ni o, were there allegations of financial exploitation, physical abuse, psychological abuse, threats or coercion? Àwọn fámìlì ẹ̀ ìwọ̀nba àwọn èèyàn tó súnmọ́ náà ló lè sọ. Ìbéèrè mi ni pé ǹjẹ́ wọn ò lè sòótọ́?
ń béèrè mi ni pé kí ló dé tọ́lọ́pàá ò invite wọn. ń béèrè mi ni pé ọ̀gá Shepherd tí wọ́n pè pé ìyàwó rẹ̀ àbí girlfriend ẹ̀ kú o tán tó ń sọ fún pé kó máa sá lọ àbí tó sọ fúnra lára ẹ̀ ó sọ pé ó lóun rìpọ́ọ̀tù sí nearest police station. kí ló lọ rìpọ́ọ̀tù fún? tí ó bá lẹ́bọ lẹ́rù tẹ́rù ò sì mọ́ bá because ibi òkú ti kú ló yẹ kó gbà lọ. ìpalẹ̀ mẹ́ẹ̀ ló kù ẹ̀ ń gbẹ́lẹ̀ ló pòkú mẹ́ẹ̀ tí ń sunkún pariwo ni. Why police station instead of going there? wọ́n lẹ́lẹ́fọ́ oníhò ẹ dúró ẹ̀fọ́ tèmi ṣe tààtàn o. tá ń sọ pé ẹ̀fọ́ àtàn ló ń kiri bẹ́lẹ̀fọ́ la pè ara ń fu ọ́ òwò àìtàn ló ti lọ jẹ́fọ́ yìí. ẹnìkan kò tí ì pé wọ́n lọ pa ọlọ́ọ̀gbà station lọ. so àmọ́ o wọ́n ní Tọ́pẹ́ sọ pé máàlì yìí gbowó lọ́wọ́ òun. okay. Number 4, her financial affairs. She reportedly told her aunt that the shepherd had taken all her money. Kò sẹ́ni tó yé láàrin wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó lóye díẹ̀díẹ̀ àfòye gbé ni pé exploitation máa wà. bọ̀dá shepherd wọ́n gbà Tọ́pẹ́ do wọ́n gbà do. So because the language of àjọ máa ń fúnra wa lówó kò go well with me. Èló làwọn ní tí wọ́n ń fún Tọ́pẹ́. Sorry o, mi ò ro ẹni yẹn pé o, mi ò ro dádì yẹn pé o, mi ò ro brọ́dà yẹn dẹ̀kí tí ẹ ṣe dádì brọ́dà ni. kọ́yọ̀ 50 ọdún kò nú ọjọ́ orí ẹ̀ tí ẹ tá àbá níjọ jẹ́gbẹ́. bọ́dì kọ́ engine lọ́ mátà. 50 ọdún kí tí ẹ ní 50 náà sí ni o, wọ́n tó wá di Tuesday tí ń bọ̀ ní ṣe ń pè 51. àbẹ́ẹ̀rí pé ọmọdé ọjọ́ ń dàgbà rè o fàdé yìí olóró àfi ìsùkẹ̀ ọmọdé ọjọ́ ń dàgbà rè o kórè jẹ́ òpẹ́ láyé kó sì bá wọn tálàgbà kó sì níhun tálàgbà ń ní kó sì níhun tálàgbà ń ní òun mọ ìpẹ́ dàgbà ìjọ náà náà bílú ààrẹ náà. So the allegation should be independently investigated. Ta ni ó bá wa béèrè lọ́wọ́ wọn? Ta ni ó invite mánu yìí sí police station? A ní láti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Okay, now our bank accounts, transfers, donations and other financial transactions should be examined where legally appropriate. We need that. Agbọ́nsẹ́, oyínsẹ́, sójú olóko déédéé wú lásán ni. Máàní yìí ń pò ń gbowó lọ́wọ́ ẹ̀ òun ní access sí àkáǹtì ẹ̀ kò pọn dandan kéèyàn láṣẹ̀ sí àkáǹtì ẹ̀ bí èèyàn bá fi nǹkan bẹ́ẹ̀ tó lówó lọ́wọ́ sọ̀rọ̀ ó yá sẹ́ǹdì ẹ̀ sí mi kò ní mọ̀ gba tí ó sẹ́ǹdì ẹ̀ yóò ti sẹ́ǹdì ẹ̀ tán kó tó máa owó tí wọ́n dúró owó tí mo sẹ́ǹdì ní ìṣòwò owó kí ti ẹ̀ ní gan náà kí náà sọgbọ́n fẹ́ fi ṣe. ńgbẹ́ gbowó ọwọ́ ẹ̀ tán lè pọ̀ ẹ̀pá tó di ntá ìjí rí tá ìjí kò mọ́ iléeṣẹ́ ọlọ́pàá nìkan, gómìnà ìpínlẹ̀ Èkó nìkan, gómìnà ìpínlẹ̀ Ògùn nìkan náà lè bá wa ṣiṣẹ́ yẹn. àwọn náà lè ní access sí telecommunication network tí Tọ́pẹ́ ń lò. Collins ẹ̀ wọ́n bá wa wú jáde. bí èèyàn fi nǹkan nu cloud àwọn ló lè mú jáde. àwọn ló láǹfààní àtòrí ọ̀fẹ́ láti kọ̀máǹdì báǹkì tí Tọ́pẹ́ ń lò statement of account pé kán ó print ẹ̀ jáde. àwọn owó òwò ló gbà wọlé látọ̀dọ̀ ta ni èèlò ló jẹ́. àwọn owó òwò ló ná síta tó transfer fáwọn èèyàn kí ló rà lọ́wọ́ wọn tó sanwó ẹ̀. bóyá tá a bá rà wọn yẹn iye tó lùsọ bá gbà lọ́wọ́ ẹ̀ tó fún olùsọ tó bá ní kó lùsọ fi ṣe tàbí tó lùsọ sọ pé òun ó fi ṣe tó fi gbowó lọ́wọ́ ẹ̀. gbogbo àwọn nǹkan yẹn a ní ìdí ẹ̀ yóò ràn wá lọ́wọ́ yóò fi alọ́kàn balẹ̀ àwa kan ọkàn wọ̀ balẹ̀. kì í ṣe pé torí pé bóyá mọ Tọ́pẹ́ àbá súnmọ́ Tọ́pẹ́ àbá fẹ́ràn Tọ́pẹ́ ju ẹbí ẹ̀ lọ.
ṣùgbọ́n torí ipá àrò wípé olè ò ní jàgbà kọ́ mọ̀ ṣe lójú fèrè bí Tọ́pẹ́ bá kú tó lọ bẹ́ẹ̀ ẹlòmíì náà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ná lọ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ allegation ló wà nínú kéèsì yìí àwọn kan ní májèlé wọn náà dàgbẹ́ sí lára bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn frustration ẹ̀ lè tètè gbẹ̀mí èèyàn wọn bá dàgbọ̀nsẹ̀ síyàn lára láyìíká ṣọ́ọ̀ṣì ó túmọ̀ sí pọ́pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ bó ní láìfọ ẹ̀ ṣe wá wọ́ọ̀sì tó bẹ́ẹ̀ bó ní Tọ́pẹ́ ṣe bìlítù ara ẹ̀ to that extent ó gbéra ẹ̀ lọ́kọ ìyàwó ò léyàwó rẹ̀ kò láyìíká ó lọ ń sùn lọ́dọ̀ ẹni tí ń bá a ṣerun ẹni tí ń bá a ṣerun yẹ kí ni standard of living tiẹ̀ irú ilé èwo ni ń gbé ṣé flat ni àbí self contained àbí face me I slap you because tó bá jẹ́ room and parlour self contained tàbí self contained sẹ́ni tó nílé ní ṣíà bí Tọ́pẹ́ ọ̀bá ní access sí bẹ́ẹ̀dì yóò ní access sí ṣíà yóò fọrùn kọ́ sórí ṣíà ó nílẹ̀ ẹlẹ̀ ló ń sùn bóyá sì ní ń tẹ́ nílẹ̀ ẹlẹ̀ bóyá carpet ní bẹ́ńbẹ́ bóyá tiles ní bẹ́ńbẹ́ tó wọ́n máa tutù mọ́ ẹni tó ṣe sọ́jírì jẹjẹrẹ tí ò tún ní gbé pneumonia ṣé kò tún ní ra nǹkan míì lọlé láti gbé lébi tí ń sùn gbogbo àwọn ìbéèrè ńlá nídìí dáhùn sí kán yí àkáǹtì ẹ̀ wò àwọn transfers tó ṣe àwọn donations tán fún bó ló ṣe náwó jáde kí làwọn tó ń fowó sí ó wà stake ó ra gold ó ta gold ńgbà tó náwó original tán ó ra gold fún rẹ̀ ó ra gold fẹ́mi náà ó ta gold ó náà fúnra ẹ̀ náà ló ta gold yẹn àjọ náwó ẹ̀ ni èmi náà láwọn nǹkan tí mo fẹ́ fowó ṣe mo lówó kan tí mo fẹ́ lò àjọ náà tán ni kí lẹ́yìn fowó ṣe ẹ̀ ń jẹ gúgúrú tàbí ṣe lẹ́ni kan máa pa màlúù fún lójoojúmọ́. all right o number 5 a final phone call ó necessary lóòótọ́ ta ni fóònù ẹ̀ padà land sí lọ́wọ́ sóńtọ̀ mọ pin code sọmọ kìnìún kan ṣé wọn ò clear ẹ̀ ṣé wọn ò sọ pé fóònù ẹ̀ sọnù páwọn ọmọ ibi tó wà network telecommunication wọ́n lè gbé last call ẹ̀ jáde àwọn tó ń bá a sọ̀rọ̀ ní tí wọ́n dẹ̀ ń sọ tí wọ́n bá ń láṣẹ ìjọba àṣẹ ilé ẹjọ́ táwọn ọlọ́pàá bá tẹ̀lé wọn. So at about 5 a.m. on the day of her death she reportedly told her aunt and I quote òun máa kú lónìí ẹ̀sìn mi sẹ́gbẹ̀ẹ́ màmá mi òun máa kú lónìí bury me beside my mother ní tó sọ fún àǹtí ẹ̀ nu àǹtí ẹ̀ tó sọ fún wípé kí wọ́n wá gbókú òun kí wọ́n lè sin òun dáadáa kéèyàn sọ pé òun máa kú ìmọ̀ tó ń bá ti kú ẹ̀gbẹ́ màmá òun nìkan sin òun sí can you just imagine that ẹ̀ẹ́dẹ̀ wá rò wípé ó yẹ ká wádìí ẹ̀ lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀ wá rò wípé atótónu yìí náà necessary lóòótọ́ alágbẹ̀dẹ ọ̀gbẹ́ni lórí lójú kan àmì bẹ́ẹ̀ o ẹ̀já yẹ̀ wò. So the circumstances surrounding this statement are significant and should be investigated. Ọlọ́run ọba ń gbọ́. Number 6, the allegations of abuse. She reportedly told family members that she had been humiliated, abused, and had human waste poured on her. Human waste ìgbọ̀nsẹ̀ wọ́n ń pè bẹ́ẹ̀. And that's so. These are serious allegations that should be independently verified through witness statements, medical evidence, messages, photographs, videos, and other available evidence. Àwọn ọlọ́pàá ló lè ṣiṣẹ́ yìí thoroughly. Tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́, wọ́n mọ iṣẹ́ wọn ṣẹ́. Wọ́n ò ṣiṣẹ́ wọn dójú àmì. Ṣùgbọ́n ta ni ó gbà fúrọ́ǹtì? Ẹni tó kù láǹtí fún Tope Osoba ló lè léwájú. Káwa tó kù tó tẹ̀lé wọn lẹ́yìn. Torí yóò wá láti rí wúlẹ̀wúlẹ̀ kí ló pa woman yìí. Kò tí ì tọ́jọ́ tó yẹ kó kú.
àìsàn jẹjẹrẹ ni máa ń gbẹ̀mí àwọn èèyàn, àwọn kan sì máa ń rù ú là. Bí ọba rù ú là gan, ó yẹ kí wọ́n gé ọ yẹn, ṣùgbọ́n ló àbí òwúrò orí ọ̀fẹ́ àtàánú gbà. Ẹ sì wá payé ẹ̀ lórúkú mùsù. Okay. Number 7, our final hours. A detailed timeline should be established from the time she left the police station through the prayer session, her journey towards Shagamu, her WhatsApp activity, her complaints of feeling hot internally, her request of water, vomiting, defecation, and eventual collapse. Ṣé mọ̀ pé ọkọ ìyàwó ní police station ló kú sí? No, kò kú sí police station. Wọ́n ti release ẹ̀ fáwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí family tó pè family. Wọ́n ti release ẹ̀ fún wọn. Wọ́n nígbà tí wọ́n ń lọ sọ wípé inú òun gbóná láti inú. Ká tó wí ká tó fọ̀ ó ti bẹ̀rẹ̀ sí bì. Ká tó wí ká tó fọ̀ ó ti bẹ̀rẹ̀ sí gbọ̀nsẹ̀ sára. Wọ́n gbé délé ìwòsàn, wọ́n sọ pé ó ti kú kan tó gbé dé. Ok, ó ń gbọ̀nsẹ̀ sára, lẹ́yìn ẹ̀ náà ló ṣe wẹ́jẹ́, ó collapse. Irọ́ ni wọ́n gbé òdìlé ìwòsàn. Dead on arrival làwọn èèyàn kọ fún. Number 8, a medical treatment immediately before death. The hospital she was taken to should provide records showing her condition on arrival, what signs, medical interventions, and the basis upon which she was declared brought in dead, BID. Hospital tí wọ́n gbé lọ. Àwọn yẹn ní limited thing láti ṣe. Hospital ò kí dédé gbàyàn sórí bed. Inú mọ́tò yín níta náà ti máa ṣe test fún. Ṣé yóò yé, ṣé ò ní yé, ṣé yóò rúlà, ṣé ò ní rúlà. Náà fi máa sọ pé ẹni tẹ́ ń gbé bọ̀ ìwé mi ti bọ́ lára ẹ̀ o. Bí ó bá tí wàá bọ́ tán, wọ́n á recommend yín pé kẹ́ ẹ máa gbé lọ sí general. Ilé ìwòsàn ìjọba nu, bí èèyàn bá kú bẹ̀ kò sí ní tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n kàn gbà sórí bẹ́ẹ̀dì wọn, kó dákẹ́ sórí bẹ́ẹ̀dì wọn, ẹ sọ pé bẹ́ẹ̀ ni ó ti kú. Ẹ máa béèrè pé kí ni wọ́n fún. Àwọn hospital náà ti gbọ́n. Wọ́n yìí dédé admit èèyàn anyhow. Inú mọ́tò ń bẹ̀ náà ti máa ṣe test fún. Ṣé yóò rúlà, sí ò ní rúlà. So now still náà irú hospital bẹ́ẹ̀ náà lè provide information fún wọn pé ìgbà tó ń gbé débí o, àyẹ̀wò àṣírí pé ẹ̀mí ti bọ́. Number 9, a forensic post-mortem examination. Ó wà very very essential. Given the controversial circumstances surrounding the death, a properly conducted autopsy and toxicology examination will be important in determining whether she died from natural causes, complications from cancer or its treatment, medication or drug toxicity. Because wọ́n sọ pé ó ń gbé gbòógì olóró, ó ń mẹ gbòógì olóró, nǹkan a fẹ́ mọ̀ ṣé ń lọ pa, ṣé complication surgery lọ pa, medication or drug toxicity, poisoning, trauma or another cause. Àwọn kan sọ pé májèlé tí máa ń pààyàn díẹ̀díẹ̀ wọ́n fún, a fẹ́ mọ̀ ṣé náà lọ pa, àbí trauma àwọn nǹkan tí ń go through tó pọ̀ jẹ̀mí ẹ̀ lọ, tó pọ̀ jágbára ẹ̀ lọ ló tètè mẹ́mí ẹ̀ lọ. Yóò wò wá, inú wa ó dùn bá a bá róore ọ̀fẹ́ gbà tí wọ́n bá lè ṣe ìwádìí jinlẹ̀jinlẹ̀ tán dẹ̀ lè ṣe kán dẹ̀ carry out gbogbo test yìí lára woman yìí. Kò yẹ kó didi èèyàn. I mean ọmọ tí wọ́n bí tí wọ́n rèé díẹ̀ ìyá àti bàbá fòsánlẹ̀ wọ́n kú. Ọlọ́run ọba mi wá rèé, ó wá dàgbà, ó wá ṣe wàhálà rẹpẹtẹ, ó ṣiṣẹ́ ọkùnrin, obìnrin ni ó wá ń ṣiṣẹ́ bí ọkùnrin. Ó wá tásìkò tó yẹ kó máa jẹun, ikú wa pa lójú dé. Bó bá l'accident á ti gbàgbé ẹ̀. Bó bá jẹ́ pé sickness gan ló pa á ti mọ́kàn kó ń bẹ̀. Ṣùgbọ́n gbogbo voice tó ń gangan fílẹ̀ ó ń tọ́ka sáwọn ibì kan. Bàbá wa gbọ́ gbogbo voice yẹn tá a wá tọpa àwọn ibi tó tọ́ka sí, tá a béèrè wò sọ́lọ́hun ní béèrè lọ́wọ́ wa. Ìrí táwa ń sá nìyẹn o. Okay, a fẹ́ mọ nǹkan tó pa. Number 10, digital and communication evidence. Her phone, WhatsApp messages, calls,
voice notes, and other communications from the period immediately before her death could be important in establishing what happened to her and who she communicated with. All are very, very important. 11. Independent witnesses. The lady with whom she reportedly stayed for about 2 weeks. Arábìnrin tí ń gbé lọ́dọ̀ ẹ̀hún. Ó lè furnish wa with so many informations. Because aṣọ tó kángun ségun wọ́n ń pè ń jẹ̀pẹ́. Àkó arapa lọ́kàngún sọ̀rùn. Ó ní wọ́n jọ ń sùn tán jọ ń jí. Òun ló mọ bí ṣe ń jẹun, kí ni ń jẹ, bí ṣe ń jẹun sí, bí ṣe ń mumi sí, táìmù tí máa ń sùn, ṣé máa ń dijú sùn ní àbí máa ń yajú lẹ̀. Òun ló lè sọ. Àwa ò lè sọ, àkànmọ́ gẹ́ẹ̀sì náà ni. So woman yẹn lẹ́jọ́ jẹ́ ọlọ́rọ̀ sọ. How long lòun gangan ti mo olùsọ? Kí lòun àti olùsọ jọ ń sọ? Olùsọ sọ pé nọ́mbà Tope ọ̀lọ́ ló jẹ́ káwọn máa pe ẹni tán jọ ń lọ. Alright o. So why a police investigation is important? Because there are allegations of threats, abuse, financial exploitation, and possible coercion. And because a death occurred under circumstances that are being publicly disputed, it will be inappropriate to reach a definite conclusion solely from interviews or social media accounts. Àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà thoroughly investigated. Ìsìn tá à ń gbọ́ lórí social media nìkan la máa believe. A former police investigation supported by an independent forensic autopsy and toxicology examination would provide a more reliable basis for determining what happened. It is also important to distinguish between allegations and established facts. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti ń wí látàárọ̀ allegations lásán ni o. Wọ́n ní wọ́n pé ó rí lóòótọ́ à ń gbọ́ voice note but allegations ti ní. Iṣẹ́ àwọn ọlọ́pàá ni ó fìdí ẹ̀ múlẹ̀ pé lágbájá jẹ̀bi tàmẹ̀dún jẹ̀bi. Àwọn ọlọ́pàá gan ò tún lè sọ suspect ni. Àwọn afurasí rèé o ń tá àgbà rèé o wọn ó kó dìgbàdìgbà ó di ilé ẹjọ́. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá ló lè bá wa ṣe autopsy fún toxicology test, toxicology examination àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, forensic examination àwọn ló lè bá wa ṣe. Ìjọba ló lè ràn wá lọ́wọ́ láti ṣe. Kákan fìdí ẹ̀ múlẹ̀ pé ókè o egbòogi olóró tí mo lọ pa alihamudulilayi. Trauma lọ pa ìyá alihamudulilayi. Complication surgery tó ṣe lọ pa tó alihamudulilayi. Ṣùgbọ́n wọ́n kówó nínú àkáǹtì ẹ̀ wọ́n extort ẹ̀ pẹ̀lú owó. Ìjọba gbọ́dọ̀ béèrè ìbéèrè o. Alright, okay. It is also important to distinguish between allegations and established facts. The statements attributed to Tope and her relatives should be treated as allegations until corroborated by evidence. Reality ni. Gbogbo nǹkan tán sọ allegation ni. Key questions. The central issue is not simply whether Tope Osoba died, but what caused her death and whether anything or anyone contributed to it. In Taiwan afternoon. Kì í ṣàyè sọ̀rọ̀ mọ́ pé Tope Osoba ti kú. Ó ti kú. Ṣùgbọ́n kí ló ṣokùnfà kú ẹ̀? Sáwọn èèyàn kan lọ́wọ́ sí i. Àbí kú àtọ̀dọ̀ Ọlọ́run. Níta kan fẹ́ mọ̀ nìyẹn. The investigation should therefore establish a complete timeline of her final days, examine her medical history, investigate the allegations surrounding her relationship and finances, preserve her digital evidence, obtain relevant medical and police records, and conduct an independent forensic examination where legally and medically possible. If the death has already occurred, a police investigation should not be regarded as unnecessary merely because several weeks has passed. However, the availability and reliability of forensic evidence may depend on whether an autopsy was performed, whether the body was being buried, and whether relevant medical, digital and financial records have been preserved. Ọjọ́ Thursday tí ń bọ̀ yìí ni wọ́n fẹ́ sin Tope Osoba. Ṣé wọ́n ti ṣe forensic examination? Ṣé wọ́n ti ṣe autopsy? Toxicology test ńkọ́? Ṣé ìṣe pé wọ́n ó tún lọ padà wú òkú ẹ̀ bíi ti Mohbad jó ní? Ńlá fi ní kí wọ́n tó sin, kí wọ́n má rush láti sin lọ́jọ́ Thursday.
kí wọ́n ṣe gbogbo test yẹn ká máa retí rìsọ́ọ̀tì kí wọ́n wá lọ kí Tope Osoba bọ̀lẹ̀. a ní rí Dubai lọ lórí ètò ilé yìí. Ẹ má gbàgbé láti bá wa like, kẹ́ subscribe, kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò. Ó dàbọ̀. ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa kò yín gbọ́ ó dàbọ̀.